Auxilliary pe àwọn ọlọ́pàá níjà ó ní wọn ò lè mú òun láéláé. Lẹ́yìn tí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde Alhaji Mukaila Lamidi olórí ẹgbẹ́ àwọn awakọ̀ èrò nípìnlẹ̀ náà gẹ́gẹ́ bí ògbólógbòó afurasí ọ̀daràn èèyàn tí wọ́n wá, ọkùnrin táwọn èèyàn túmọ̀ sí bàbá Ríwánà ṣùgbọ́n tí gbogbo ayé túmọ̀ sí Auxilliary ti fọwọ́ sọ̀yà pé àwọn agbófinró kò lè mú òun. Lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 1 oṣù kẹfà ọdún 2023 yìí ni CP Adébọ̀wálé Williams tí í ṣe ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ kéde Auxilliary gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá fún ẹ̀sùn ìpànìyàn, ìdigunjalè àtàwọn ìwà ọ̀daràn míì lóníranran. Tẹ́ ò bá gbàgbé, ní kété tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Ṣèyí Mákindé ti kéde pé òun kò fẹ́ rí ìgbìmọ̀ aláṣẹ àwọn awakọ̀ náà mọ́ lọ́jọ́ ajé Monday ọjọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 yìí làwọn ẹmẹ̀wà ọkùnrin náà ti ń da ìgboro rú lójoojúmọ́ pẹ̀lú ìbọn yínyìn tí àwọn èèyàn sì ń sá àsálà fún ẹ̀mí wọn pẹ̀lú ìbẹ̀rùbojo. Àwọn agbègbè tí wàhálà ọ̀hún ti bẹ̀rẹ̀ láti ìrọ̀lẹ́ ọjọ́ Monday náà ní ìyànà Church, Alákíá, Ìṣẹ́bọ̀ àti Ìwó Road kó tó di pé wọ́n tún ṣe kinní ọ̀hún wọ àwọn agbègbè bíi Àpáta tí wọ́n sì tún tẹ̀síwájú nínú ìfigagbága ìbọn yínyìn náà láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ 30 oṣù karùn-ún ọdún yìí. Ó kéré tán èèyàn bíi 5 l'Aláròyé gbọ́ pé wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn pa lágbègbè Ìwó Road nìkan láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun túsídẹ̀ẹ́ 30 oṣù karùn-ún ọdún yìí nítorí àwọn rúkèrúdò lọ́tùn lósì tí wọ́n sọ pé ọ̀gá àwọn awakọ̀ èrò yìí pẹ̀lú àwọn ọmọ ogun ẹ̀ ń dá sílẹ̀ ló mú káwọn ọlọ́pàá ṣígun lọ sílé ìtura ẹ̀ Diamond Hotel tó wà ládùúgbò Alákíá nìbàdàn níbi tí àwọn ẹrú ikú tí Jagunlabi máa ń kó lẹ́yìn káàkiri ti fìjà pẹ́ẹ́ta pẹ̀lú wọn fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí kó tó di pé apá àwọn agbófinró pàpà ká wọn nígbẹ̀yìn. Oríṣiríṣi ìbọn tí àpapọ̀ wọn jẹ́ 117 làwọn ọlọ́pàá láwọn bá nínú ilé ńlá ọ̀hún pẹ̀lú àwọn nǹkan ìjà bíi àdá, ọ̀bẹ àti ọ̀pọ̀lọpọ̀ oògùn abẹnugọ̀ngọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bá owó tó lé ní mílíọ̀nù 3 náírà níbẹ̀ pẹ̀lú àwọn ọkọ̀ bọ́ọ̀sì àti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ bíi mélòó kan. 78 nínú àwọn ọmọ ẹ̀yìn ọkùnrin afurasí yìí làwọn ọlọ́pàá ti mú báyìí tí wọ́n sì ti kéde pé àwọn yóò mú Auxilliary náà níbikíbi tí wọ́n bá ti rí i. Ṣùgbọ́n lórí ètò orí rédíò aládàáni kan tó wáyé nìbàdàn, Auxilliary fúnra rẹ̀ ti bá àwọn atọ́kùn ètò náà sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ pé àwọn ọlọ́pàá ò lè mú òun nítorí gómìnà Mákindé gan-an lálátìlẹ́yìn òun. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.